wọ́n dù baálé ilé tó jí láàárọ̀ tó lọ ṣiṣẹ́ tíṣà, kò lọ ṣiṣẹ́ ní Chevron o, kò lọ ṣiṣẹ́ ní Shell company o, kò lè darapọ̀ máwọn ọ̀daràn o. Tí ò bá ṣiṣẹ́ àwa náà láàpè lọ́lẹ̀. Èló ni tíṣà ń gbà gan? Níbo làwọn aráabí ti wá? Àwọn èèyàn ń bú àwọn bloggers, wọ́n ń bú àwọn speakers wípé wọn ò sọ̀rọ̀, wípé tó bá jọ̀rọ̀ ìdílé, tó bá jọ̀rọ̀ ọkọ àbíyàwó, tó bá jọ̀rọ̀ ọjà èèyàn méjì, wípé wọ́n á sọ̀rọ̀, wípé ṣùgbọ́n ní ìsìn wípé wọ́n jí èèyàn lọ lọ́yọ̀ọ́ páwọn kì í ṣe pé wọn ò fẹ́ sọ̀rọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ igan ẹ̀rù ń bà mí, ẹ̀rù ni àmọ́ lè tá a máa sọ tá a fi máa rọrùn. Kì í ṣe ìjọba wa o, ìjọba Tinubu ò sọ wípé kó má criticize òun o, defamation náà làwọn ò fẹ́. Àdánù yìí ń pọ̀ jù, ẹ gbà wá. People are dying every day. Blood, wọ́n shed blood lójoojúmọ́. Àwọn èèyàn rìn wọ́n rá lójoojúmọ́. Ẹ mọ̀ the funniest thing n tó tún wá burú jù bẹ́ẹ̀. Àwọn èèyàn wa ti wá gbàbọ̀dé fún wa. Ṣé àmọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ní Fúlàní herdsmen. Nísìn àti Ìgbò àti Yorùbá àti Haúsá ni kidnappers nsìn. Ewu ń bọ̀ o, kódà ewu tiẹ̀ ti dé. Kó tó di wípé àwọn youth wa máa wò wípé òkè, kó tó di wípé ṣé àmọ̀ pé à ń pariwo cultism, kó tó di wípé àwọn ọmọ kọ́ọ̀tà wa máa kóra wọn jọ wípé ẹ jẹ́ káwa náà di kidnappers, owó wà nídìí ẹ̀. Kó tó di wípé gbogbo ọmọ tún wá di kidnappers mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin ìjọba bẹ̀yìn, nígbà tó jẹ́ wípé everybody ló fẹ́ sí owó, ṣó ti mọ kíkì, ṣó máa náwó yẹn tán. Àbẹ́ mọ̀ bọ́ ṣe náwó sìn, ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀lú yìí o, àjálù ńlá ló ṣẹ̀lú yìí o. Kì í ṣe Ọ̀yọ́ nìkan ni àjálù ńlá yìí jálù o, gbogbo Nàìjíríà bí Yorùbá bí Haúsá bí Ìgbò ló jálù o. Kí kidnapper díẹ̀ máa kó èèyàn sínú mọ́tò láàrin ìgboro níbi tọ́lọ́pàá wà, tí Àmọ̀tẹ́kùn wà, tí DSS wà, tí sójà wà, tí vigilante wà. Ọmọ tó ṣe change diaper, ọmọ tó ṣe mu golden mall. Ìwọ Ọlọ́run, lásìkò òjò yìí nínú igbó, òtútù àti wọ́n sọmọ mi láyà. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa dá sọ̀rọ̀ Nàìjíríà. Wàhálà ìpọ̀, ọkàn àtọmọdé àtàgbà ò balẹ̀. Ó mọ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ pín kínní. Èyí ń pọ̀ jù. Ìwọ Ọlọ́run ṣàánú wa, ṣàánú ọmọdé, ṣàánú àgbà, ṣàánú onílé, ṣàánú àlejò. Abẹ́ní bá máa tan rẹ̀ ló máa ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa àwọn olùkọ́ àti àwọn ọmọléèwé tí wọ́n jí gbé, wípé kò dùn òun, wípé kò bà òun lẹ́rù. Kì í ṣe wípé kéèyàn bá wọn kẹ́dùn nìkan, kéèyàn gan dárò ara ẹ̀, a kú dárò ara wa. Torí tẹni tó dé la rí, kò sẹ́ni tó mọ tẹni tí ń bọ̀. Ṣé rí ọ̀rọ̀ tó wá wà lẹ́yìn, kò yọ olówó sílẹ̀, kò yọ tálíkà sílẹ̀, kódà kò yọ olóṣèlú sílẹ̀. Ẹni tí òṣèlú tó lòun bá wọn dá sọ́rọ̀ òṣèlú kò yọ sílẹ̀. Anybody can be a victim of this. Notice tẹ́lẹ̀ ni ìgbà kan àwọn tó kọ́kọ́ wà nínú oko tó ń dáko ní ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sí, tó máa yabo àbá wọn, tó máa pa wọn, tó máa kó wọn lọ́mọ lọ, tó máa kó wọn láyà lọ, tó máa kó wọn lọ. Nígbà tó yá wọn kúrò nínú igbó, wọ́n bọ́ sórí express. Wọ́n kúrò nínú igbó, wọ́n bọ́ sórí express. Ẹni bá ti travel báyìí, wá kidnap wọn, wá ṣe gbogbo ẹ̀, wá ṣe kíní. Àwọn èèyàn ń sọ wípé ẹ mọ́ travel, ẹ mọ́ lọ ilé ọdún o. Ó tún yá o, wọ́n lọ ń káwọn èèyàn mọ́lé, wọ́n bọ́ sínú ilé wọn lọ ní ìsìn. Àwọn ọmọ òṣèfù wọ́n ti lọ churches, wọ́n ti ń lọ kìíní, so nowhere is safe. Kò sí ọ̀rọ̀ ilé ìwọ̀n ṣe ọ̀rọ̀ mi ìkúkú travel. Ọ̀rọ̀ ilé yìí kì í ṣe ọ̀rọ̀ wípé Ọlọ́run ṣe ní ìṣàgbẹ̀, kì í ṣe ní oko ni mo wà, ìgboro ni mo wà. Ọ̀rọ̀ ilé ìwọ̀n ṣe ọ̀rọ̀ wípé Ọlọ́run ṣe church ni mo máa ń lọ, mosque ni mo máa ń lọ. Anybody can be a victim. Nigeria, ó ti wá di wípé Nigeria can happen to anybody. Ọ̀nà má jẹ́ kí Nigeria burúkú happen sí wa. Ibi làwọn àtàn ti gbé ìyàwó IG nígbà yẹn, ìyàwó senator, gbogbo wọn. So ẹ jọ̀ọ́, I'm not here to pass any blame. If you are expecting me to start cursing government, ẹni bá bọ́ sí dàbáyé tó bá gbé ring light tó bá bẹ̀rẹ̀ sí ní bújọba, kò mọ tó ń ṣe ni, kò mọ tó ń sọ ni. Ó kàn
kì í ṣe má jẹ́ kí n sọ pé kò mọ ohun tó ń ṣe, bóyá transfer of aggression, bóyá ìtara, bóyá ìkanra, torí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan náà la máa hold responsible. But tá a bá ní ká wò ó, àti president àti gómìnà àti senator àti house of assembly member àti local government chairman àti councillor àti àwọn ọmọ ìlú gan, ọ̀rọ̀ ti di ó ti kan gbogbo wa báyìí o. We can't keep complaining, we can't continue to shift blame, to pass blame. Ọ̀rọ̀ tí mo sọ yìí ó lè bí èèyàn nínú, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi fojú wò ó. Tá a bá ń sọ̀rọ̀ báyìí dọ́là ṣáà ti stable, ó lè má wálẹ̀ tó bá ṣe fẹ́, bò ó stable lẹ́nu ọjọ́ mẹ́ta láti bí oṣù bíi méjì ìmùgàn mẹ́ta. Tá a bá ní ká wo project, àwọn ìjọba ń ṣe big project, ẹni bá ń travel a máa rí gbogbo àwọn federal highway tó ń ṣe bí ìrírú ọ̀nà yẹn rí, àwọn ọ̀nà tó ń concrete, ẹlòmíì lè máa mọ̀ tó mọ concrete o, kankéré, wọ́n kankéré ẹ̀ ní, nígbà tó bá kankéré ẹ̀ wọ́n á tún dọ̀dà sí. Láwọn apá ibì kan iná da lápọ̀dọ̀ tiwa, iná ò da o, mi lè parọ́, iná ò tí ì da lápọ̀dọ̀ tiwa. Oúnjẹ cheap, oúnjẹ cheap, àfi tàbí kódà ó cheap débi wípé àwọn àgbẹ̀ gan wá ń bínú báyìí wípé oúnjẹ ò pè wọn, tẹ iṣẹ́ àgbẹ̀ ò pè wọn. The major ìṣòro ta ní tó ń báyàn nínú jẹ́ ẹ̀yin ìjọba wa òní security. Tó dẹ̀ jẹ́ wípé láti ìgbà ayé Goodluck Jonathan tí Boko Haram ti bẹ̀rẹ̀ títí dórí ayé Yar'Adua, tó fi dórí ayé Buhari, tó fi dórí ayé Jagaban, àti ìrí nǹkan ṣe sí. Àdẹ̀ ní dákẹ́, nítorí pé ẹ bá wa da ọ̀nà, àbí oúnjẹ ti pọ̀, àbí dọ́là ti wálẹ̀, ó ti stable díẹ̀, economy fẹ́ máa stable díẹ̀, wípé àní sọ̀rọ̀. Iye tó ṣe pàtàkì gan ni security yìí, kó lọ ṣàánú. Ẹni bá kàn ló mọ̀, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lánàá lóòyẹ. Wọ́n dù baálé ilé tó jí láàárọ̀ tó lọ ṣiṣẹ́ teacher, kò lọ ṣiṣẹ́ ní Chevron o, kò lọ ṣiṣẹ́ ní Shell company o, kò darapọ̀ máwọn ọ̀daràn o. Tí ò bá ṣiṣẹ́ àwa náà láàpè lọ́lẹ̀, èló ni tíṣà ń gbà gan. Iṣẹ́ tó nímú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ dání jù níṣẹ́ tíṣà, bó tiẹ̀ jẹ́ wípé kò lówó lórí, ó mọ̀ lọ́bẹ̀ kò mọ̀ dé. Ìgbà táwọn ẹbí ẹ̀ máa rí gbẹ̀yìn orí íńtánẹ́ẹ̀tì náà mà ti rí tán dú bàbá wọn. Ẹ wà àwọn ọmọ ọdún méjì, ọmọ ọdún kan tó wà ní kindergarten, tó wà ní crèche, tí wọ́n kó ní school. Ẹni gbé ọmọ ẹ̀ lọ school láàárọ̀, ó fẹ́ lọ gbé lẹ́sàn-án, kan ní kidnapper àti kó wọn lọ. Ó lágbára o. A dẹ̀ gbọ́ táwọn ọmọ yẹn ń ké, àwọn ọmọ kéékèèké nínú kòkòrò, nínú ẹ̀fọn. Ẹni tó jú la rí, èmi á kú síbẹ̀. Ẹlòmíì ní medications tó ń lò tó jẹ́ wípé kò gbọdọ̀ miss. Ọmọ mi ó ní oògùn tó ń lò, ọmọ mi á mú germs, ọmọ mi ní á mú infection, á mú kíni, á dẹ̀ kékeré á kú síbẹ̀. Ọmọ mi mọyàn lọ́wọ́. Ẹni bá wo fídíò yẹn lánàá tó bá lóun sùn mọ́jú, á jẹ́ wípé ó ti kúrò lẹ́yìn, ó ti dẹrùn. Kò sẹ́ni tó máa wo fídíò yẹn lánàá tó máa sùn mọ́jú. Kí lọ́nà àbáyọ? Níbo làwọn aráabí ti wá? Àwọn èèyàn ń bú àwọn bloggers, wọ́n ń bú àwọn speakers wípé wọ́n ń sọ̀rọ̀, wípé tó bá jọ̀rọ̀ ìdílé, tó bá jọ̀rọ̀ ọkọ àbí ìyàwó, tó bá jọ̀rọ̀ ọjà èèyàn méjì, wípé wọ́n á sọ̀rọ̀, wípé ṣùgbọ́n ní ìsìn wípé wọ́n jí èèyàn lọ lọ́yọ̀ọ́, pé àwọn kì í ṣe pé wọn ò fẹ́ sọ̀rọ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ igan ẹ̀rù ń bà mí, ẹ̀rù ni. Àmọ́ lè tá a máa sọ tá a fi máa rọ́ràn, kì í ṣe ìjọba wa o. Ìjọba Tinubu ò sọ wípé kó má criticize òun o, defamation náà làwọn ò fẹ́. Àbẹ̀rù ìjọba wípé tá a bá sọ̀rọ̀ pé wọ́n á gbé wa o, tá a bá fojú. Àbẹ̀rù ìjọba Tinubu ò ní ká má sọ̀rọ̀, ṣùgbọ́n tá a bá sọ sí àmọ́ ẹni tó jẹ́ kidnapper láàrin àwọn neighbors wa, àmọ́ ẹni tó jẹ́ kidnappers láàrin àwọn alábàágbé wa, ojú la rí àmọ́ kidnappers. Nítorí wípé olè ilé ló ń ṣílẹ̀kùn fún tìta, àmọ́ ẹni tó ń ṣagbódegbà fún àwọn ajínigbé. Òun lọ́pọ̀lọpọ̀ fi dákẹ́ tí wọ́n lè sọ̀rọ̀, wípé tóun bá sọ̀rọ̀ tó bá dọ̀la tó bá jí òun gbé náà, ta ló fẹ́ gbà ọ́n? Ta ló fẹ́ gbà ọ́n? Tó ṣe tó ní kálukú fi dákẹ́ nìyẹn, kì í ṣe wípé olúkálukú ń sọ wípé kò kan àwọn, àbí wípé anybody ò serious. Everybody serious. Èmi gan kí n tó sọ báyìí mo ti rò pé ìwọ Ọlọ́run máa ṣàánú mi. Èmi tó jẹ́ pé inú oko ni máa wà tí màmá yan gàrí, tí màmá ta gàrí, ìwọ Ọlọ́run máa ṣàánú mi, má má jẹ́ ń ṣì sọ. Ta ni ó gbà mí? Ọlọ́run ni mo ní. Ohun tó ṣẹlẹ̀ nìyẹn,
kì í ṣe wípé àwọn speakers wípé wọ́n dàgúnlá pé wọn ò fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Tẹrùtẹrù là ń sùn, tẹrùtẹrù là ń jí. O lè wọ commercial transport, private transport gan, private tiẹ̀ gan, so you don't know who is who, you don't know who is who. Nǹkan tó ń bà wá lẹ́rù ni. Àmọ́ èyí ìjọba wa náà la máa bẹ̀. Ikú yìí ń pọ̀ jù, òfò yìí ń pọ̀ jù, àdánù yìí ń pọ̀ jù. Ẹ gbà wá, ẹ gbà wá. Ẹ wò ó lọ́rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ṣàkíyèsí ẹ̀yin ìjọba wa. Ó ní nǹkan kan tí mo fẹ́ kẹ́ bá wa mójútó ẹ̀yin ìjọba wa. Ṣé rí ọ̀rọ̀ kidnapping yìí, àfọwọ́fà pọ̀ jù ń bẹ̀ o, àfọwọ́fà pọ̀ jù ń bẹ̀. Ṣé rí àwọn kan tí wọ́n bá ti fẹ́ múra ìbò dídì, wọ́n máa ń múra ìsílẹ̀ bí ẹni lójú ogun ni. Wọ́n máa ń múra ìsílẹ̀ bí ẹni wípé kàkà kékun má jẹ ṣèṣe, ayé àfi ṣàwàdànù. Wọ́n wá kó àwọn jàǹdùkú wọlé. Àwọn kò gbọ́dè, àwọn kò gbọ́ wá pa ọ́ ní neighboring countries. Wọ́n wá kó ammunitions lé wọn lọ́wọ́, àdá, ọ̀bẹ, ìbọn. Ẹ lọ gbápótí ìbò, ẹ lọ pa wọn kan, ẹ lọ kojú àwọn jàǹdùkú tiwọn náà. Nígbà tí ẹ bá ṣe gbogbo ìyẹn tán tẹ́ kó bọ́ lé wọn lọ́wọ́, nígbà tẹ́ ẹ bá wọlé ìbò, ìbọn tẹ́ kó wọn lé wọn lọ́wọ́, kí lẹ ní kàn fi ṣe? Oògùn egbògi olóró tẹ́ kó fún wọn, kí lẹ ní kàn fi ṣe? Ẹ wá wọ inú ilé ìjọba. If you're senators, ẹ lọ National Assembly. Tẹ́ bá jẹ́ governor, ẹ lọ governor's house. Tẹ́ bá jẹ́ president, ẹ wọ Aso Rock lọ. Ẹ wá gbàgbé àwọn ẹrú ikú tẹ́ kó wọ ìlú. Àwa náà máa dà láàmú. Ìbọn yẹn náà fi máa wò wípé kí la tún ṣe, la lè ṣe. Wọ́n á bẹ̀rẹ̀ adigunjalè, wọ́n á bẹ̀rẹ̀ ìjínigbé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní just to get your attention. Àwọn tí wọ́n jí gbé, àwa kọ́ la ṣẹ̀ wọ́n. Ẹ̀yin tẹ́ kó wọn wọ̀lú, tẹ́ abandon wọn, ni wọ́n fẹ́ get attention yín with by all means. Ṣùgbọ́n àwa tá àmọ̀gbà tẹ́ ẹ rà, àwa là ń san. Àwa tá àmọ̀gbà tẹ́ ẹ jọ ṣe deal, àwa là ń forí ko. Ẹ̀yin ni erin méjì, àwa ni koríko abẹ́ tó ń jìyà rẹ̀. Àbí kí ló kan ti tíṣà? Kí ló kan ti ọmọ iléèwé ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́fà tó lọ léèwé? Kí ni ti tíṣà tó ń gba 30,000 lóṣù? Kí ló mọ̀? Dí ìwo ló ṣe? Owó wo ló ní tó fi jẹ́ wípé òun ni adigunjalè àbí ajínigbé máa ronú rárá, just to get your attention. Wípé ńgbà tẹ́ ẹ bá lálàáfíà, ẹ̀ tún wá bá wọn. Ohun tó ṣẹlẹ̀ sí tíṣà yẹn lánàá báyìí ni wípé bóyá after 2 days ó ti dúró wípé san ransom kẹ́ wá gbà wọ́n. Wọ́n fi ẹni ẹlẹ́ni jófin. Wọ́n dúró ẹni ẹlẹ́ni lóòyẹ̀. Kẹ́ lè mọ̀ wípé àwọn máa pa wọ́n ni. Ẹ wo ìyàwó máa yẹn, ipò wo ló wà? Ẹ wo ọmọ máa yẹn, ipò wo ló wà? Bóyá máa yẹn ní ìyá láyé, bóyá ó ní bàbá láyé. Can they ever get over it? Lórí nǹkan tí máa yẹn ò mọ̀ dí. Lórí nǹkan tí máa yẹn ò rà ń bẹ̀, ó sanwó ẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀. Ẹ wo èyí tó ṣẹlẹ̀ ní church ti Kwara. Àwọn mẹ́ta máa bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Àwọn fámìlì tí lóòótọ́ a ti gbàgbé, a ti move on. Àwọn fámìlì tí èèyàn mẹ́ta, lára ibi tí àwọn èèyàn mẹ́ta yẹn wà, wọn ò máa lè get over it láíláì. Ṣé ẹ ti fèyí sára Táíwò, ó ní Ọmọlọ́lá rọra sọ̀rọ̀. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ̀rù ń bẹ everybody. Fèyí sára yìí kì í ṣe wípé ó halẹ̀ mọ́ mi báyìí. Ìfẹ́ mi ló ní. Ẹ̀rù ń bà bí mo ṣe ń sọ̀rọ̀. N tó ń ṣẹlẹ̀ sí everybody nìyẹn. Ẹ̀rù ń bà wá. Ṣé ẹ rí báyìí? Fèyí sára Táíwò, àwọn ọmọ tiẹ̀ náà ò ní ṣì sọ o. Àjálù ibi, ìṣẹ̀lẹ̀ ibi kò ní ṣẹlẹ̀ sí, mo mọ̀ pé ìfẹ́ mi ló ní. Ṣùgbọ́n bóyá tá a bá analyze ẹ̀ dáadáa, bóyá yí àwọn èèyàn ní. Eléyìí ni you are a Muslim, this is what the Quran teaches, Hadith and Muhammad. Kí ló yé mi? Nǹkan tó ń sọ yé mi ń bẹ̀. You understand? Tábà wá ń sọ̀rọ̀ báyìí, ṣé ká máa wò kí nǹkan bàjẹ́ ni? Nítorí náà mo bẹ̀ yín, ẹ jọ̀ọ́, gbogbo ohun tó bá gbà. Mo mọ̀ wípé ìjọba ò láìkì láti máa san ransom. Mo mọ̀ wípé wọn kì í fẹ́ san ransom. Òfin Nàìjíríà ò fààyè gbà. Bọ̀ mo wá fẹ́ bẹ̀ yín, àmọ́ àwọn tó ń ṣeṣẹ́ ibi yìí. Ṣùgbọ́n kinní kan dá wa lójú, àṣẹ wọn. Kinní kan dá wa lójú, àwa má sì kọ́ la ṣẹ̀ wọ́n. Ṣùgbọ́n àwa là ń jìyà rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba wa. A desperate situation require desperate mayor. Tó bá jẹ́ wípé ẹ máa pe àwọn people ìtẹ́ ẹ bá mọ̀ wọ́n, mi sọ pé ẹ mọ̀ wọ́n. Tẹ́ ẹ bá máa ní round table talk. Àbí? Ó wá dàbí ẹni pé mi ìfẹ́ bá wọn bú Gúmi gan mọ́ báyìí. Gúmi tá à ń pè ní kidnapper àbí kìíní kan sympathizer. Ó dàbí ẹni wípé kó má jọ̀rọ̀ Gúmi gan la máa wá tẹ̀lé báyìí.
torí àwọn fún Bùnmi báyìí àwọn Bùnmi ó ní kán pè wọ́n kán ṣe láti table talk kán bẹ̀rẹ̀ ohun tó fẹ́ kán ṣe ohun tó fẹ́ fún wọn bóyá tiẹ̀ náà la máa ṣe bóyá kó má jẹ́ pé Bùnmi gan báyìí kó má jẹ́ pé òun lè lọ́tọ̀ ìlú ta rò pé ìka ìlú ni. you understand bóyá gbogbo ohun tó bá gbà ohun tó bá fẹ́ ẹ pè wọ́n ológun dúdú ṣé ológun dúdú ṣé bàbá ológun dúdú kan náà ni ẹni we need to separate for military to take over èmi ò sí lára àwọn tó sọ bẹ́ẹ̀ o èmi ò ẹ má tún ẹni bá pè fún military take over ìsátàmọ́ to treason àbí kínní mi ò ṣe o mẹ́lẹ̀ ni àgbà mi ọ̀sẹ̀ ni mo ní ọlọ́run ni mo ní o mẹ́pè fún military take over o méde ìwé kí nàìjíríà pín o security ní tí mo bá wá ni wípé kí ìjọba bá wa wá nǹkan ṣe sí ẹ má dẹ̀ dá sí dáadáa president governors local government chairmen senators aráàlú let all hands be on deck ó ti yé yín ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá mọ̀ wọ́n bóyá kẹ́ ẹ pè wọ́n fún round table talk tẹ́ ẹ bá dẹ́ mọ̀ wọ́n bóyá àbí ẹ kàn yé mi ìfẹ́ sọ̀rọ̀ jù bóyá kẹ́ because we are trying ẹni tí ìṣẹ̀lẹ̀ ibi bá ṣẹlẹ̀ sí kò ní mọ̀ wípé ìjọba ń ṣe construction kan láti Àbújá dé Èkó kò ní mọ̀ bóyá wọ́n ń la ọ̀nà kan láti Badagry dé Sokoto o dẹ̀ ní nǹkan tó kàn pẹ̀lú wípé dollar stable people are dying every day blood wọ́n shed blood lójoojúmọ́ àwọn èèyàn rìn wọ́n rá lójoojúmọ́ ẹ mọ̀ the funniest thing ní tó tún wá burú jù ń bẹ àwọn èèyàn wa ti wá ń gbàbọ̀dé fún wa ṣé mo pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àá máa ní Fúlàní herdsmen nísìn àti Ìgbò àti Yorùbá àti Haúsá ni kidnappers nsìn ẹ mọ̀dí àwọn tiwa ti wá rí wípé àwọn tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n mú jẹ àwọn ọmọ tó ń ṣe yahoo gangan àwọn gan ti ń kóra wọn jọ wípé ó dàbẹ̀ ni pé kidnapping tún pay o tí wọ́n bá arrest kidnapper ní agbá ọ̀dọ̀ wa ń bí you be amazed láti rí wípé Christian Igbos Yorùbá wà láàrin wọn kí ló dé fà á wọ́n realize wípé àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n mú jẹ táwọn náà bá ti ń gbọ́ wípé 100 million 50 million 500 million làwọn kan máa ń gbà ní àwọn kidnapper máa gbà àwọn náà lọ ń ṣe é so tá a bá ní kò kàn wá kó tó di wípé àwọn students wa tó wà ní higher institution wọ́n á wá máa kóra wọn jọ wọ́n á sọ̀rọ̀ àwọn the kidnappers ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ gangan nìyẹn ewu ń bọ̀ o kódà ewu tiẹ̀ ti dé kó tó di wípé àwọn youth wa máa wò wípé òkè kó tó di wípé ṣé mo bá ń pariwo cultism kó tó di wípé àwọn ọmọ kọ́ọ̀tà wa máa kóra wọn jọ wípé ẹ jẹ́ káwa náà di kidnappers owó wà nídìí ẹ̀ kó tó di wípé gbogbo ọmọ tún wá di kidnappers mọ́ wa lọ́wọ́ ẹ̀yin ìjọba bẹ̀yìn ẹ tún ti ń campaign báyìí ẹ ti ń ṣe primary election ẹ ti ń sọ wípé ẹ fẹ́ lọ fún second term third term ẹ tún ń pariwo àwọn kan tún sọ wípé àwọn náà kàn ẹ jọ̀ọ́ ẹ bá wa suspend ẹ dá sọ̀rọ̀ wa àwa tó ń jí gbé yìí náà la máa lọ tẹ̀ka la máa lọ dìbò àwa yìí náà lẹ máa ní ká lọ àbí nígbà tó bá yá báyìí kí lorúkọ NOAA National Orientation Agency wọ́n á bẹ̀rẹ̀ sí ní orientate wa pé ká lọ gba káàdì ìdìbò ká tẹ̀ka ṣé ẹ̀yin tẹ́lẹ̀ gbà wáyé náà látún máa tẹ̀ka fún lẹ́lẹ́kejì àwa yìí náà ní ẹni ìdí wa àwọn yahoo boy ti bínú wọ́n ní má dárúkọ yahoo boy iṣẹ́ ti rí wípé a ti ń nà nígbà tó jẹ́ wípé everybody ló fẹ́ spray owó ṣòtìmọ̀ kíkì ṣò máa náwó yẹn tán àbẹ́ ìmọ̀ bọ́ ṣe náwó sìn tẹ́lẹ̀ tí o bá mú 50,000 dání o lè fi 2 hours ná níwájú eléré kó máa fi mọ lẹ́yọ kọ̀ọ̀kan ákìlẹ̀ sí ilé bàbá ẹ̀ ákìlẹ̀ sí ilé ìyá ẹ̀ ní ìsìn ìwọ tó o bá tí ì gbé bẹ́ẹ̀lì 1 million tọ́rọ àpò ẹ̀ sínú nylon kó máa gbé sí fún olówó báyìí kó máa gbé fún olówó báyìí kó máa kà ó di ní òde ò tí ì náwó gbogbo ẹ̀ náà ló ń ṣò lórí social media bẹ́ẹ̀ yẹn kó máa ná. you understand ọ̀nà ìgbàwó làwọn ọmọ òní nǹkan bàjẹ́ lọ kí ni gbogbo ẹ̀ ń dàrú lọ gbogbo ẹ̀ ti fọ́jú ẹ gbà wá
ọ̀fọ̀ ńlá ló ṣẹ̀lú yìí o, àjálù ńlá ló ṣẹ̀lú yìí o, kì í ṣe Ọ̀yọ́ nìkan ni àjálù ńlá yìí jálù o, gbogbo Nàìjíríà bíi Yorùbá bíi Haúsá bíi Ìgbò ló jálù o. If our children and our teachers can go to school in the morning and we are scared, they are probably come out, they will probably kidnappers and come and pack them all, or bóyá kìíní kàjẹ́ kìíní. Then Nigeria is Nigeria is in trouble. Ẹ rántí wọ́n sọ wípé àwọn military wa pé wọn capable, pé ọwọ́ wọn ò ká láti tackle nǹkan tó wà nílẹ̀. Now that the American military turn to join báyìí, nothing to show for it again, nothing. Ó tún wá worst sí ni, broad daylight kí kidnapper díẹ̀ máa kó èèyàn sínú mọ́tò láàrin ìgboro níbi tọ́lọ́pàá wà, tí àmọ̀tẹ́kùn wà, tí DSS wà, tí sójà wà, tí vigilante wà. Kí wá ní bọ́ǹbù tán ní Trump jù sí ibìkan ní Kwara? Kí ni láríjà ẹ̀? Kí ni ní ìmọ̀ nǹkan tó yẹ kí n sọ, ní ìfẹ́ sọ̀rọ̀ jù. Ìwọ̀nba tí mo sọ igan ẹ̀rù ń bà mí, ìwọ̀nba tí mo sọ yí àyà mi ń já, because bí ìgbà tó yọ̀ bá mọ̀ tó lajú ara ẹ̀ sílẹ̀ tó fi rẹ̀ sínú ewu ni, torí àmọ́ ẹni tó jẹ́ gan, àmọ́ ẹni tó ń gbàbọ̀dè fún wa, bí ìjọba ni, bí security personnel ni, bí àwọn aráàlú ni, àmọ́ ẹni tó bá jí gbé gan tó bá padà kákì, ọ̀pọ̀ ni wọ́n jí gbé tó yẹ pàtó fún àtàyè tó yẹ kó tó bá tún gbowó wọn ọ̀tún ní rí wọn dá padà. Ọ̀pọ̀ bàbá ni ò lójú orí, ọ̀pọ̀ obìnrin ni ò lójú orí, ọ̀pọ̀ ọmọ ló ti sọnù tá àmọ́ bó ṣe rìn. Àwọn tó padà wá gan, their life never remain the same again. Ohun tójú wọn rí bẹ́ẹ̀ wọn ò lè sọ. The trauma lives with them forever. Ọmọ ọdún méjì, ọmọ tó ṣe ń change diaper, ọmọ tó ṣe ń mu golden mall. Ìwọ Ọlọ́run, lásìkò òjò yìí nínú igbó, òtútù àti rọ́ sọmọ mi láyà. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa wo orílẹ̀-èdè wa sàn. Ìwọ Ọlọ́run, jọ̀wọ́ bá wa dá sọ̀rọ̀ Nàìjíríà. Wàhálà ìpọ̀, ọkàn àtọmọdé àtàgbà ò balẹ̀, ó mọ̀ bẹ̀rẹ̀ ó mọ̀ pín kínní, èyí ń pọ̀ jù. Ìwọ Ọlọ́run ṣàánú wa, ṣàánú ọmọdé, ṣàánú àgbà, ṣàánú onílé, ṣàánú àlejò, ṣàánú ọkùnrin, ṣàánú obìnrin. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ iná, Ọlọ́run bá wa yí wọn lọ́kàn padà. Tó bá dẹ̀ jẹ́ wípé àwọn politician náà ni wọ́n fi wá play chess, tó sọ wá di pawn in a game of chess, tó jẹ́ wípé opposition ò bá learn láti criticize mọ́, tó jẹ́ wípé opposition wá ti learn láti destroy, so that àwọn tó wà ń bẹ̀ wọ́n á di aláìmọ̀ ṣe, tó wá jẹ́ pé ẹ̀mí wa ni wọ́n fi ń ta káìtì. Ìwọ ló gbà wá lọ́wọ́ àbátà lọ́jọ́ sí, ebó òṣèwà lórí ìtẹ́ láì yọ ọjà láì yọ̀bọ̀n. Ìwọ náà ló gbà wá lọ́wọ́ Ebola lọ́jọ́ sí, nítorí pé o mọ̀ pàgbára wa ò ní ká. Ìwọ ló jẹ́ kí COVID dà wá láàmú. Ìwọ náà dìde ìrànlọ́wọ́ fún wa. Ó ní tí àwọn èèyàn mi tí a forúkọ mi pè, tí wọ́n bá wọ́n bu ara wọn, tí wọ́n bá rẹra wọn sílẹ̀, tí wọ́n bá bẹ̀ mí, tí wọ́n ké pè mí, tí wọ́n sì tọrọ àforíjì, ó ní èmi ò foríjì wọ̀, èmi ò sì wo ilẹ̀ wọn sàn. Ọlọ́run wá wo ilẹ̀ wa sàn. Nàìjíríà, àdúrà kó mọ́ ọ lórí, kó Olúwa gbàṣẹ lọ́wọ́ ogun èṣù tó ní ọ lára, Oriire máa gbàbọ̀dé kí o gbà àtúnṣe. Ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Orílẹ̀-èdè mi, àdúrà kó mọ́ ọ lórí, kó Olúwa gbàṣẹ lọ́wọ́ ogun èṣù tó ní ọ lára, Oriire máa gbàbọ̀dé kí o gbà àtúnṣe. Ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mùsùlùmí, ẹ gbé àgé, ẹ ṣàlùwàlá, ẹ rùkù, ẹ sùjúd, ẹ gbé ọwọ́ sókè, ẹ bẹ̀ Ọlọ́run kí Ọlọ́run wo ilẹ̀ wa sàn. Ẹ̀yin kìrìsìtẹ́nì, ẹ pè Ọlọ́run
ẹbí Ọlọ́run ó ní tí àwọn èèyàn mi tí a forúkọ mi pé bá kóra wọn jọ tí wọ́n ronú pìwà ìdẹ̀ṣẹ̀ wọn ní tòótọ́ tí wọ́n ké pè mí ó ní èmi ó dáríjì wọn èmi ó sì wo ilẹ̀ wọn sàn. kí Ọlọ́run ṣàánú fún wa kó wo ilẹ̀ wa sàn. gbogbo ẹ̀yin àgbààgbà ọmọdé lọ́kùnrin ẹ dìde, ẹ̀yin olórí wa pátápátá ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sí. tó bá ti buyé lọ́wọ́ ẹ ké pe Ọlọ́run. ogun kan ò lelelele kọ́lọ́run má ṣe. Our military personnel are dying. ṣebí tẹ́lẹ̀ ni mo máa sọ wípé àwọn sójà wa àwọn tí ẹ bá rí àwọn fídíòsì kọ̀ọ̀kan in fact wọn ò jẹ́ káwọn fídíòsì kan jáde ni. tí ẹ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ológun wa àwọn sójà sí wa ọmọ yín náà ní sọ wípé òun fẹ́ lè jọjọ́ ìrìkúrútù sójà kẹgbà láíláí. wọ́n pa wọ́n pẹ́pẹ́pẹ́ wọ́n kú lọ́wọ́wọ́ ni. And the painful aspect is we do not appreciate, neither do we celebrate them. kí ilẹ̀ ìní tó mọ́ ó lóye àwọn sójà tó ti kú nítorí wípé kéèmí àti ìwọ ká lè sùn ká hàn. so ẹni bá ń bú àwọn Nigerian soldiers kò mọ tó ń sọ o kò mọ tó ń sọ o. they are dying. wọ́n á mú sójà míì wọ́n á dúnbú ẹ̀ bí ẹni dúnbú ẹran. sálárì wọn kò tó ti PA gọ́vnà. sálárì àwọn tó ń kú nítorí tèmi àti ìwọ kò tó ti kánsẹ́lù àdúgbò yín. àwọn ìyàwó wọn ọmọ wọn ò rí owó, àwọn ìyàwó wọn wọn ní ọbẹ̀ nínú ìkòkò tán fi máa jẹun, ọmọ wọn kò rówó lọ private school, inú yàrá kan ni ìyàwó àti ọmọ wọn wà ní barak. àwọn ìyàwó wọn ló ń gbin úgú, ló ń gbin gbúre, ló ń gbin ẹ̀fọ́ tí èmi àti ẹ̀ ń ná ní 5 naira 10 naira 5 kobo. So kò tó blame Nigerian soldier, ask their relations. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bàbá wọn ti bá ogun terrorist lọ, àwọn ọmọ wọn ṣaṣẹ́wó kí àwọn àbúrò wọn tó kù lè ro oúnjẹ jẹ. So do not blame Nigerian soldiers, they are trying their best. Omi pọ̀ ju ọkà lọ, omi pọ̀ ju ọkà lọ. mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ̀yin ìjọba wa, ọ̀rọ̀ rẹ o. Gómìnà Ṣèyí Mákindé, àsìkò yìí le. Ọlọ́run á fún yín ní agbára, okun, ọgbọ́n àti ìmọ̀ tí òye tẹ́ fi làjá. Gómìnà Ṣèyí Mákindé, mi ò sí lára àwọn tó lè condemn ìjọba yín because you are trying your best. Everybody can see. You are one of the good governors we have in Nigeria. Yes, you are one of the good, if not one of the best. ṣùgbọ́n tọ́rọ̀ bá ti rí báyà dàbẹ́ ni pé èèyàn ò mọ̀ ṣe ni. ẹ bá wa múra sí ọ̀rọ̀ yìí. tó mi bá fẹ́ pọ̀ jàkàlọ́ ẹ bá wa seek external help. Ọlọ́run á gbàgbára lọ́wọ́ àwọn tó fẹ́ tú ìlú mọ́ yín lórí. Ọlọ́run á fi àjùlọ hàn àwọn tí ó fẹ́ ba iṣẹ́ yín jẹ́. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àwa èèyàn náà mo fẹ́ ká rántí ọ̀rọ̀ Quran tó sọ̀rọ̀ tó ní Ọlọ́run ò ní change ipò àbí nǹkan tí èèyàn ń là kọjá bí kò ṣe wípé èèyàn gangan change èròǹgbà ẹ̀, ìwà ẹ̀, kò yé yín. Nítorí irú èèyàn bíi tiwa náà ni àwọn ṣe bí ara wa náà làwọn tó ń fogun jà wá. Gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe sọ, ó dìgbà tí àwa gan fúnra wa tí a bá change mindset wa, tí a change ìwà wa, tá a páyà àwọn Ọlọ́run ọba, tá a ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, tí a bẹ̀rẹ̀ sí ní páyà Ọlọ́run ọba ẹgbẹ́ yẹn gan ní ipò àti situation yìí tó máa yí padà. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Quran. Ẹ jẹ́ kí àwa tiwa náà, torí tá a bá sọ tàwọn ìjọba, iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwa náà. Báwo la ṣe raise àwọn ọmọ wa? Kí ni èròǹgbà wa nípa owó? Kí ni mindset wa ní I must get rich? Ṣé ẹ mọ̀ wípé lórí ìkànnì ya máa ń rí ẹni tó máa ń bú mi wípé oníranà aláìní tìjú onígàárí ní Nàìjíríà tá a ti ń fi legitimate hustling èèyàn búyàn. Nàìjíríà nìyẹn. Ẹlòmíràn ní àwọn ọjọ́ máa yan gàárí ẹ lọ bí ẹni wípé nǹkan burúkú ni gàárí. You understand? Níbi òun ló bẹ ẹlòmíì tó bá ní kó lọ kiri pure water alẹ́ mi aláwọ̀ èèyàn á fóun ṣe yẹ̀yẹ́ á ní kàkà kílẹ̀ òkú ilé àṣàkà ojú tí òun á yá dọ́gbọ́n sí. Nígbà táwọn náà bá stop láti máa worship owó, tá a bá stop láti máa worship ọmọ tó ń ṣìdí tó
àbẹ́ẹ̀ rí àwọn tó ń sọ̀sọ́kútọ̀ tó ń ṣìdí tó ń ṣàgbèrè tó ń bayé jẹ́ lóní followers jù, àwọn ní page wọn wà monetize jù, àwọn náà dẹ̀ ka dollars jù, àwọn làwọn èèyàn celebrate jù. Ẹni bá sọ èyí tó sọ wípé ẹni bá sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ò dáa, àwọn làwọn èèyàn attack. So Àríkẹ́ Alájọ ṣé o ti rí bẹ́yẹn? Sísá mi tó jẹ́ pé very soon ó fẹ́ gba PhD ẹ̀, òun náà sọ wípé ó ń pè ní alájọ lásán. Ẹ wo Òròkì food, University of Ife, the greatest Ife ló náà lọ, ògì ló ń package tó ń ṣe, tó bá máa sọ wá ní Dr. Ológì. ìṣòro sáà ó dìgbà tí àwa náà bá tú ọkàn wa ṣe, ká tú ìròrí wa ṣe. Graduate ni eléyè, mo rí èèyàn kan tó ń bá mi sọ̀rọ̀, èèyàn kan bú èèyàn kan, ó ní inú ilé tó ń gbé tí ò ní POP, mi ì mọ bí POP ṣe wá di nǹkan tí wọ́n fi ń determine success. Ẹlòmíà ní kò ní mọ́tò, mi ì mọ̀ gbà tí mọ́tò di success. Kí Ọlọ́run kò tú ọkàn wa ṣe. Ẹ má jẹ́ n sọ̀rọ̀ sọ, ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù. Gómìnà Ṣèyí Mákindé bí mo ṣe ń sọ, Ọlọ́run á fún yín ṣe o, Ọlọ́run á ràn yín lọ́wọ́, Ọlọ́run á gbàgbára lọ́wọ́ gbogbo ohun tó bá fẹ́ ba ìjọba yín jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa múra sí i, kí gbogbo àwọn neighboring governors náà, this is the time to come together. Kò kàn mí, àmẹ́ni tó máa kàn lọ́la o. Ó ṣẹlẹ̀ sí wọn ní Kwara, ó ṣẹlẹ̀ sí wọn lọ́yọ̀ọ́, Tòǹdó gan-an à ń bá ti wá fíra ń bẹ̀. Ọ̀ṣun, ẹ dákun, ẹ já dìde, Ọlọ́run á wà pẹ̀lú wa, Ọlọ́run á wà pẹ̀lú wa.